Wálé kí ló ṣe? Yé, omi. Mọ́mí. Wálé bá mi jí. Dọ́lápọ̀! Yé, mo kó ayé mi bàjẹ́. Dọ́lápọ̀! Wálé bá mi jí. Dọ́lápọ̀! Ah! Mo kú ọ! Ẹgbẹ́ mi tọ́lọ́ wọlé! Dọ́lápọ̀! Jésù! Dọ́lápọ̀! Ayé mi ti bàjẹ́! Dọ́lápọ̀! Yé! Wálé bá mi jí! Ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́fà látúgbèdè. Ayé lógún ìdèrè lọ́gbọ̀n fòye máa ń láyé rẹ ọ̀rẹ́ mi o. Ọmọ ọdún mẹ́fà àtúntì gbèdé. Wòyí kò fi kọ́gbọ́n ní ọ̀rẹ́ wa. Wòyí kò fi kọ́gbọ́n ní ọ̀rẹ́ wa. Wòyí kò fi kọ́gbọ́n ní ọ̀rẹ́ wa. Wòyí kò fi kọ́gbọ́n o. Bàtẹ́ tó ti dá o. Ọmọ ọdún mẹ́fà lágbẹ́dẹ́, ọmọ ọdún mẹ́fà. Ọmọ ọdún mẹ́fà lágbẹ́dẹ́, ọmọ ọdún mẹ́fà. Ọmọ ọdún mẹ́fà lágbẹ́dẹ́, ọmọ ọdún mẹ́fà. Àríwó orí rẹ̀ a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ẹni orí ìbọn tó lọ́rọ̀ ń ṣe fún wa nínú ibi tàbí ire. Àmọ́ ọpẹ́ ló yẹrọ but wọ Ọlọ́run ó ṣe dà ó ṣe wáyé pé ọmọ mi wo ló fi dá mi lóró. Ọpẹ́ lẹni kí n máa dún mọ́ mi lẹ́yìn téèyàn pa mí lọ́mọ Ọlọ́run dẹ̀ ń wọ ẹni náà mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkà lọ́lọ́run wọ́n mi ìkà lọ́lọ́run. Wo nítorí ọmọ tó wá máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run Ọlọ́run ló fún Ọlọ́run ló gbà o. Bí arábìnrin, hey, listen to me. Má fi ẹnu ẹ̀gbẹ̀ṣẹ̀ sọ́lọ́run. Má fi ẹnu ẹ̀dá ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run tó dá ẹ̀. Ọlọ́run kì í ṣe ká. Ọlọ́run kì í ṣe bí. Fine, ó máa ń dán ìwọ̀n bá mi. Ṣùgbọ́n lè iṣẹ́ ọwọ́ èèyàn ni. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá dámadáre wọn. Now let me tell you. Mo fẹ́ràn sí ẹ̀sìn. Báwo sọ fún mi ló kárí o pé mo lọ́wọ́ ẹ̀ o. Pé àwọn tó yìí máa pàṣípọ̀ kó wá make sure pé òun pa wá láàrin èmi sí àrọ̀là. Torí bẹ́ẹ̀ tó ṣùgbọ́n fi mọ́ tí mo jí tí mi ò tí ì kún. Oh my God. Mo ń kọ́ fún ara ẹ̀. Apollo ni. Trust me. Má da ọkọ ìlú lọ ẹ má torí ọmọ tó kú kẹ máa wá sọ̀rọ̀ òdì sọ́lọ́run èèyàn kò lè pa ẹyọ kan o Ọlọ́run tó fún wa náà ló gbà á. Wo èmi ò mọ kọ́kọ́ pa àkọ́tọ́ kan wọn o mi ò mọ anything nípa kú wọn ọwọ́ mi rèé o ọmọ ni màá fi gbẹ́jọ́. Nǹkan tọ́kọ wọn máa ń tẹnumọ́ mà nìyẹn. Nǹkan tọ́kọ ẹ̀ ń tẹnumọ́ nìyẹn ipe mi lèmi pa wọn lọ́mọ jẹ. Bẹ́ẹ̀ ni lọ́rọ̀ òṣìwò nìyẹn ṣé ó rájà lọ́wọ́ mi ni àbí kò mọ̀ ni mo fi ń lù wọ́n pa ni. Ẹ wo Ọlọ́run ò ní kó bá gbogbo yín o ẹ fi mí sílẹ̀ láyé ara mi fẹ́ wàhálà. Ó dáa àjẹ́ tó bá máa pọ̀ ọmọ jẹ ẹnìkan rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ àti pé tẹ bá mọ̀ pé ẹ̀mọ̀ kankan pa ikú ọmọ wọn kí ló dé tẹ̀ lọ kí wọn látijọ́ yìí. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀ àbírò ọ̀rọ̀ dáadáa ọlọmọdé yìí sọ lẹ́nu yìí àjẹ́ tó bá máa pọ̀ ọmọ jẹ nǹkan tó dẹ̀ sọ ilé ń bí mi nínú ṣá kò yẹ pé wọ́n ló máa sọ nǹkan tó sọ jáde lẹ́nu yìí ó mọ̀ pé mo ṣe ń gbọ́rọ̀ yìí ni ẹ ṣe pé mo jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jà tí mo pé ọmọ wọn kú ó dẹ̀ pé mi ò sí ńlẹ̀ ókè pẹ̀lú gbogbo nǹkan tẹ̀sí ẹ̀ sọ left right and center yìí ń sìn pẹ̀lú gbogbo accusation sìn tí wọ́n á gbalé wọn lọ́sìn ṣé wọn ní rémi gbóná lé mi lórí báyìí. Ẹ wo ẹ má lọ o omi gbóná yẹn gan-an máa yí lé yín lórí ẹ má lọ o tẹ bá nífẹ̀ẹ́ ara yín. mo máa ṣe nǹkan o. Jehovah, you are
the Most High God. Olúwa ẹ ṣé o. Agbẹ́yìnga Olúwa o. Àfògo fún orúkọ yín. Olúwa ẹ ṣé o. Lórí ẹbí wa ẹ ṣé. Torí pé ìbànújẹ́ ni wọlé tó àmọ́ nílé. Olúwa ẹ ṣé. Torí pé ẹ ti dáwọ́ ẹkún òun òṣèdó nílé. Olúwa ẹ ṣé. Torí pé ẹ ti dáwọ́ ibùdó nílé. Olúwa ẹ ṣé. Torí pé ikú ò ní pa ọmọ nílé. Olúwa ẹ ṣé. Torí pé ẹ ti fa ààbò yín bò wá. Olúwa ẹ ṣé. Torí pé ẹ ti gba ọ̀rọ̀ wa rò. Olúwa ẹ ṣé. Torí pé ògo wa ti búyọ. Olúwa ẹ ṣé. Jésù ẹ ṣé o. Jésù ẹ ṣé o. A béèrè fún ìdájọ́ olùdá gbogbo àṣírí dé wájú wọn. Ìrẹ̀lẹ̀ ìbúra àṣírí wájú wọn. Olúwa a fi àwọn ọmọ wa yòókù lé yín lọ́wọ́. A fi ara yín lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. 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 Praise God. Praise God. Praise the living Jesus. Amen. Mo nígbàgbọ́ pé Ọlọ́run ti gbàdúrà. Mo nígbàgbọ́ pé ibi ò ní ṣubú lù àmọ́ nílé. Ẹnikẹ́ni tó bá dẹ̀ rò bí sí wa lórúkọ Jésù bí máa bá ẹni lọ. Àmín Jésù Kristi. Àmín. Òye máa ń lò ga lójoojúmọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ máa bọ orí. Òye máa ń lò ga rẹ̀ lójoojúmọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ máa bọ orí. What is it now? Talk to mommy. My love. What is it? I love my mother, my mother, my mother. I love my mother. I love my baby, my baby, my baby. I love my baby. What is it? Ajájọ ọwọ́ mi o. No, yẹ kí wọ́n travel. Ajájọ ọwọ́ mi o. Àwọn ṣẹ́rí farapọ̀jọ ọwọ́ mi o. O ṣe wá wà báyìí. O ṣe wá ń sọ̀rọ̀ báyìí. Oyin lọ mọ̀ ńlá. Oyin. Má. Màdá kí ló ṣe lè gbọ́ oyin yìí. Ọ̀la gbọ́dọ̀ lọ. Oyin jẹ́ ọ̀la. Hey Junior biscuit. Junior biscuit. Junior biscuit. Junior biscuit. Madam. You're welcome. Junior. Madam ẹ má rọ̀. Ẹ má rọ̀. Ẹ má rọ̀. Mi gbọ́ ọmọ mi kí ló ṣe ọmọ mi hospital níbo ibo lẹ́wà ok. Ọmọ mi kọ́ ẹ farabalẹ̀ dókítà wọn tẹ̀sán ìgbọ̀ ẹ̀sùn ọ̀pẹ́ bọ́ọ̀lù máa rẹ̀ máa yá. Àmì Jésù Jésù mi ìmọ̀ ọjọ́ ṣe rẹ́sítírì mi ìmọ̀ kan tó ṣe. Mr. Buhari, madam. Doctor. Báwo kò ṣe ní pé mẹ́ma wà ókè ṣe ti gbọ́ ẹ ṣáà ní sùúrù. Ẹ jọ kọ̀kọ̀ báwo lára ẹ sí? Actually ó ń sùn lọ́wọ́ báyìí ni because wọ́n àwọn dá medication ó ti tó wá máa jí ẹ máa rí. Dókítà ìdílé kárí ojú sí i. Madam mi ẹ ní sùúrù ẹ fọkàn balẹ̀ ṣe bí mo sọ̀rọ̀ ẹ máa rí ara ẹ máa yá. Ọ̀rẹ́ mi ò ṣọ̀nà mi lọ́nà ire. Ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà nítorí ìtàrí ayé nítorí ìtàrí òyìn kó sọ́lá bèbí mi. Yálà tí bọ́bọ̀ tó lọ ikú ti di ìkàtẹ́ ní ikú wọlé ọ̀la ikú pa síbi àti ìwàláyé àwọn èèyàn máa wálẹ̀ tó yẹ kí kú pa kú òní pa ó àwọn èèyàn pọ̀ síbi ló yẹ kí kú wọ̀ lẹ́rù bí ló yẹ kí kú wọ̀ ọ̀nà rèdè kọ́kàn á ti kú bóyá kú máa ránṣà ikú filẹ̀ àwùjọ ṣẹ̀rífù ó filẹ̀ àwùjọ ṣẹ̀rífù lẹ̀ ó wọ̀ ọdún lé ọlá ó pọ̀ mọ́ táwọn wojú ẹ̀ tàbá tún láwọn dókítà náà parọ́ just cool down lọ́sọ̀ títí tọ́mọ fi kú bọ́dá gbére sí sí just cool down lábàjẹ́ just cool down ní mo bá wá jẹ́ kíkú ní
kí mẹ́yàn mẹ́wàá létí ní fáwọn tó délẹ̀. ìrònú ló fàájà rẹ̀ kẹ́mi sọ́lá ṣé òun rí pé tí òun bá lóyún sí i tó ní tóun bá ronú ẹni náà máa pàdánù oyún ni o bẹ́ẹ̀ ni. Mami, ẹ tọ́ lẹ sọ. Ìrònú ló fà á tó yín fi wálẹ̀. Àmọ́ èmi kan tí mo jọ́kùnrin, mo kàn mọ́ mọ́ra ni. Kò yí sí kéèyàn tó pàdánù ọmọ méjì láàrún tó kọ́. Kí la fẹ́ bọ́lọ̀ ń fa? Oyún tó tún ní, àtún ti ń dunnú torí ẹ̀. Ó tún wálẹ̀. Life is just. Bọ̀wálé mọ́mà tún dá nǹkan mi sílẹ̀ èmi mọ̀ pé ọlọ́run tó fún wa òun náà ló gbà padà ẹ wò ẹ jẹ́ ká pa ọkàn wa pọ̀ sójú kan ṣé ti gbọ́ ẹ jẹ́ ká pọkàn wa pọ̀ sójú kan o ọlọ́run tó fún wa òun ló gbà o àti pàápàá kò ṣe pé ẹ ti dàgbà kọjá ẹni tó lè bímọ ọlọ́run máa ṣe míì. wọ́n máa ṣe lè tó dáa ìgbà wo náà lọ́n fẹ́ ṣe lè tó dáa fún mi ìgbà wo ìgbà wo. ó ti tó aló ti tó sẹ́ẹ̀ ọlọ́run ọba mà ṣàánú mi lórí àwọn ọmọ yìí ṣàánú mi. ẹ̀gẹ́ kẹ́mi sọ́la ṣùgbọ́n pé ìròyìn tó ń lò nínú ìbá oúnjẹ mọ́ ẹ lára. ọ̀rẹ́ mi wọ́n gẹ̀ẹ́tì mi ẹni tó ṣiṣẹ́ ó parí ẹ̀ wọ́n kọ́wọ́ tèmi àtọkọ mi lẹ́yìn báyìí bọ́n ṣe kọ́wọ́ tí wàá nì tán sí wàá tán fẹ́ padà ó ti sún mi ó ti sún ọkọ mi ẹni tó ṣiṣẹ́ yìí ó rí ṣe ọ̀rẹ́ mi ó rí ṣe o. Thank God you know inú mi dùn pé ìwọ gan mọ̀ ó ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù ó ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù tọmọ kíní fi kú tí kejì fi kú tóyún tún fi ń bàjẹ́ mọ́ ẹ lára ọ̀rẹ́ dàbí ẹni tí wọ́n ń lé tí ayé ń lé tó wá ń rìn ayé mà la pè wo wọ́n ti gẹ́ẹ̀tì ẹ gẹ́gẹ́ bó ṣe sọ àmọ́ kó tó wá gẹ́ẹ̀tì ẹ tán èmi ò ní lajú tèmi sílẹ̀ kí tà lè lọ́kọ̀ wọ̀ ṣó ti gbọ́. orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire orí mi ò. ṣé bàbá gbáyé ṣe rere gbáyé ṣe kí ni gbáyé ṣèkà lórúkọ bàbá yẹn láti ẹnu tí bá gbọ́ gbáyé ṣe rere mọ́. kí ló wá ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. o lè imagine rubbish tí bàbá yẹn bá mi sọ. ó dáa kí ló ń sọ. rubbish ló ń bá mi sọ ọ́nú ilé yẹn. ifá fún mi. ó bá mi. dákun ṣe gáfárà fún mi. Kẹ́misọ́lá. 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 bàbá mi ń dá yín lóhùn. etí rẹ kí ló fi ń ṣe. mo fi ń gbọ́rọ̀ ni. nítorí ẹni tó mú ọ wá sọ́dọ̀ mi ni o. sórí ọkọ rẹ kò sọmọ lára rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. kí ló dé kí ló ṣẹlẹ̀. kó bẹ́ẹ̀ ṣe rí ọmọ látòní dọ̀la kò sọmọ mọ́ lọ́la àwọn ìyá mi òṣòro mọ̀ fìyà ọ̀nà àbáyọ wà. ẹ ti kókó dẹ́rù bà mí ẹ ṣé bàbá ọmọ yín ara láàánú ẹ ṣé ẹ pẹ́ fún mi. àṣẹ àá pèsè ẹbọ kàǹkà tí ń kagún láyà. ok sir. àmọ́ kinní kan ni o. kí nìyẹn sir. ṣé ọ̀rẹ́ ni tí ọ̀bẹ ẹgbẹ́ bọ̀ yìí yóò ṣe ọ láṣọ wo. kò sí wàhálà ọkọ mi náà àgbè tí bá sọ fún Bọ̀wálé àgbè. ọkọ rẹ bíi ti bò èmi ní ìbẹ ẹgbẹ́ bọ̀. èmi ní ìbẹ. ẹ kọ́ ó ṣe yín kúrò lára mi. ẹ já wèrè ni. ayé mi o tí kì bá ń ṣe tọ̀rẹ́ mi tó introduce mi sí kí ni gbogbo eléyìí. Kẹ́misọ́lá kí la gbé kí la jù ú kọ́rọ̀ rẹ lè lójútùú ni sórí tó bá ti jọ. Kẹ́misọ́lá. níṣẹ́ ló yẹ kó o gbà ju ojú lọ olórí burúkú babaláwo èké babaláwo irọ́
in fact bàbá yóò ní kú síbi tá a ṣe wà. Ọ̀rẹ́ mi ìwọ ni màá bẹ̀ kó má bínú jọ torí Ọlọ́run mi ì mọ̀ pé èèyàn kò séèyàn lára bàbá yẹn báyìí. Fúnkẹ́ mi dá bàbá yẹn lẹ́bi Ọlọ́run bá nìkan mo dá lẹ́bi Ọlọ́run fẹ́ mọ ọmọ fẹ́ fi mí ṣẹ̀sín kì í ṣẹ̀bi bàbá yẹn o kì í ṣẹ̀bi wọn ọkọ mi ò gbọ́dọ̀ mọ̀ pé mo wá sí rúbí lẹ́nu kò sí wàhálà mo gba tèmi fọ́lọ́run bá ṣe wọ Ọlọ́run bá ní kò ṣe mo fi gbogbo ẹlẹ́fọ̀ọ́ Ọlọ́run kò sí wàhálà ìjà máa lọ. Orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire. Ayé ò ní lè títí ká fi ní omi ṣe gbogbo ayé là ń gbé ibi tí màá pa wà ni màá gbà wà ṣe rí màá mú yín jáde màá mú yín lọ sí ọ̀dọ̀ àwọn tó lóye jù wá lọ bẹ́ẹ̀ ni. Mami ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín èmi ò ní kẹ́ má lọ bí tá a fẹ́ lọ ṣùgbọ́n tèmi o mi ò tójú bọ́lé kiri mọ́ gbogbo òrìn tá a ti ní ọ̀rọ̀ yìí ó ti tó gẹ́ẹ́ gbogbo ibi tá à ń dé mo ṣe ní ká mú gbá wá wọn ní ká má wọ wá àgọ́ orí òkè àlọ́ pẹ̀tẹ́lẹ̀ àwọ̀ léegun ní àwọ̀ tọ̀hún àwọ̀ bí àwọ̀ gbá àwọ̀ àwọ̀ akírun dánwò agbé gbogbo agbẹ́bọ ara màlúù ara ewúrẹ́ ara gbogbo still náà kankan ló ń ṣẹlẹ̀ mi ò rẹ́ àti lọ sí anywhere bó bá ṣe wọ Ọlọ́run kó ṣe ṣe wá mo ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Jóòbù pàtó ló mú wàhálà Jóòbù dé ọmọdé pàtó Jóòbù dé bẹ̀rẹ̀ tó ń sin Ọlọ́run ẹ̀ lọ Ọlọ́run ẹ̀ ṣe kí ni ó dá ìkolo ẹ̀ padà ó simple bọ́lá ṣe ló máa rí ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ ní tèmi o mi ò tójú bọ́lẹ̀ kiri mọ́ sẹ́fẹ̀ náà. ẹ wo màámi ẹ má dábàá wà lẹ́nu gbogbo bí tẹ bá fẹ́ mú wa lọ gbogbo èmi ṣe tán èmi á tẹ̀lé yín lọ ẹ má dá lóhùn ṣe gbọ́ mọ́ mi. ọmọdé òmògùn ó ń pè lẹ́fọ̀ọ́ ṣé rí ibi tí mò ń sọ yìí ibẹ̀ ni wọ́n ti ń pa kádàrá olórí burúkú dà sí rí. Ọlọ́run ọba oníkádàrá o ọba òpábìdà sọbìdì rere mo pè é sọ̀kalẹ̀ sórí àwọn ènìyàn ránṣẹ́ rẹ tí wọ́n wá lónìí kó wá gbà ṣàkóso. àmín Jésù. ó ṣáà ti sọ nínú ọ̀rọ̀ rẹ pé kò sẹ́ni tó lè wá síwájú rẹ nípasẹ̀ Jésù Kristi. Olúwa. Brọ́dà wa. Ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ o. Ẹni tí ẹ lérò pé ó pa ọmọ yín kọ́ ló pa o. Bí kò ṣe ègún tó ń jà lórí yín. Ẹ wo mọ́mì Ọlọ́run ní jẹ́ kẹ́gùn ja ọmọ tèmi o ẹ wò kò ségun kankan nídìílé wa solution ní kẹ́ bá wa sọ̀rọ̀ yìí. Mo fẹ́ kí ẹ ronú dáadáa sí ẹni tẹ́ ẹ ṣèlérí fún tẹ́ ẹ sì padà wá múṣẹ. Prophetess ṣe rí mo sọ́ọ̀rì gan ni o èmi ò ṣe yẹn kankan mi ò dẹ̀ bílẹ̀ pé mo bá kankan láti déhùn kankan tẹ́ bá mọ̀ mi dára ẹ máa mọ̀ pé I'm a very straightforward person tí màá fẹ́ ṣe nǹkan màá ṣe tí màá ní ṣe mi ní ṣe ni kò ní kí wọ́n bá yẹn kankan promise pé màá ṣe wọn no mi ò lè sọ tó ń bá ṣe yẹn kankan tàbí tó bá ní kíní tó bá ní anything pẹ̀lú yẹn kan I don't know but for me no. gbogbo wálé iwájú èèyàn Ọlọ́run ló wà o gbogbo ẹni tó bá ṣe òní kò jẹ́wọ́ ẹ̀ o tó wá lè bá wa wá solution sọ̀rọ̀ yìí. mo ní mi ò ṣe ẹ̀yàn kankan ṣé bọ́dọ̀ mi nìkan wà tí mo bá yí màmá náà ẹ wò tẹ́lẹ̀ gan mi ìfẹ́ wá kọ́sẹ̀ mi ò bílí pé ká máa lọ kún níwájú nǹkan gbàgbàdúrà mo bílí pé kí n dábàdà mi fún sọ́lọ́hún kọ́ ọ́nà gbàdúrà mi ni I told you mo sọ fún yín náà yes mi ò ṣe ẹ̀yàn kankan mà ẹ ṣe gan ni mà. jọ ọkọ mi torí Ọlọ́run jọ rántí èèyàn tó ṣe jọ torí Ọlọ́run jọ rántí please jọ ṣáàrí gbogbo kan tó ti ṣẹlẹ̀ sí wa jọ ọkọ mi jọ torí Ọlọ́run bọ̀ wá lé jọ. ṣé wàá òkè ṣé nọ́mà nǹkan
ṣorí ẹ. ẹ wo ọ̀nkú ẹ jókòó ẹ má tí ì lọ tí ẹ ò bá tètè lọ́wọ́ onítọ̀hún rí kẹ́ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ késekése lẹ́sìrí ó kàṣàkàṣà ń bọ̀. ẹ ṣe gan ni mà. Bówálé but ṣé ìwà ìbàjẹ́ kọ́ lélẹ̀ báyìí níwájú èèyàn Ọlọ́run Bówálé jẹ́ fìbínú jáde ó ní ẹjọ́ ìṣòro Ọlọ́run ẹ wò kí la máa ṣe báyìí. ẹ fi wọn sílẹ̀ Ọlọ́run àfọwọ́tọ̀ ọkùnrin. àmín Jésù. orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire. ṣé o mọ̀ pé wà lára wa kó má kàn dàbí pé èèyàn kan ọ̀sùn tó bọ̀ nàbí èèyàn fẹ́ ṣe nǹkan tẹ́ni kéèyàn ṣe ni ogun ká máa ṣèyàn ká máa wáyàn kiri yẹn mi ò really like idea yẹn fine tó bá yẹ pé lóòótọ́ náà nípa àṣeyàn kan which is true wọn kálukú ló ti ṣẹra wọn at one time or the other but Ọlọ́run lèèyàn máa ń tọ ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀kún ṣèyàn adébíyẹnsìn wọn lẹ́nu tá à ń béèrè pé tí kókó mi jọ tó lọ́lọ́run níbo la fẹ́ máa wà lọ èmi bí lè pọ́n ta lè ṣe é sìn yóò simple gan ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run dáríjì wá o dáríjì tá a láṣẹ o ó simple nísinsìnyí ok fine àtẹ̀tí wá ṣe é sìn àti wá ẹni yẹn káàkiri àdàwárí àlọ́ bọ́ọ̀lù ni àkúnlẹ̀ adẹ́tọ̀lọ́ jàdíjẹ́sẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹni tá a ṣeré o dáríjì wá o àfáwẹ̀ sí lẹ́yìn àtàdúrà ó tán. wọ́n ọmọkùnrin ṣọ́ ara ẹ̀ kó yẹ kí Ọlọ́run ṣọ́ ẹ ṣọ́ pọ́kàn tí pásítọ̀ sọ tó ń tẹ̀lé àwọn ọmọ rẹ̀ tí pé kò tó máa ṣẹlẹ̀ sí wa ó máa ju eléta ti rí. ẹni ò fẹ́ fojú sunkún anybody mọ́ kó ṣọ́ ara ẹ o ṣọ́ ara ẹ ṣọ́ kó ló kọ̀ ṣe ṣọ́ kó ṣọ́ ara ẹ. pásítọ̀ ló sọ̀rọ̀ bíbélì wípé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sìn kan. nípa ìfẹ́ olùgbàlà gbẹ̀gbẹ̀ kan kùmà ẹ́ àṣìbọ̀ lọ́la bó fẹ́ bò kọ́lá ṣùgbọ́n bẹ́ẹ̀ ni. àǹtí Kẹ́mi àǹtí Kẹ́mi ó ti wéèrè. Kójú mẹ́ta. Ọmọ ẹ̀kọ́ fine. Kí ló wá ṣe ládùúgbò yìí? Ṣé àdúgbò yìí mò ń gbé? Really? Bẹ́ẹ̀ni. I'm happy to see you. Ṣọ́kọ wẹ̀rẹ̀. Ọkọ mi nìyẹn. Ẹ kújọ mẹ́ta o. Fámílì kan. Ẹ pẹ̀lẹ́. Gbogbo wa ló wà. Lédè ṣe wọn jọ. Kò tọ́pẹ́. Wàhálà owó mò ń bá kiri. Owó bíi ti báwo? Ṣé ìfẹ́ gbà owó nàpó kan? Mí dẹ̀rẹ́ ni dúró mi. Nàpó? Ọkọ yín kọ́? Ọkọ mi ti ṣán lọ bí ẹyẹ. Wọ́n ṣán lọ. Ẹ wà ní ẹ̀gbọ́n àbúrò anybody? Dédé wọn àtẹnu dédé wọn owó epo rọ bẹ́ẹ̀nìyàn ńlá àwọn ò lè ti ṣán lọ. Ẹ jùmọ̀ mọ̀ pé ṣẹ́ni jẹ́ kí n kábàámọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Àwọn ènìyàn kábàámọ̀ wà láì rere máa rí bọ̀ níbẹ̀. Ṣé kò sẹ́ni tán ní kẹ́ mú wá? Èsùn kùrùn signature wẹ́ẹ́ nìkan ràn nídìí. Ó yẹ kí sáré lọ. Orírúurú ń wọ́tọ̀ ìtì bọ́lọ́hùn mi dá májèmú kọjọ́kọjọ́ bí n bá náǹfààní láti ṣorí òun ẹ̀ máa ṣe òun ẹ̀ kódà kó rí yẹn kó lá ẹ̀mí lọ máa ṣe òun ẹ̀ kó ń bá ṣe wà ní Bọ́wálé ìyẹn ní ìyẹn kí n jókòó kí n máa bọ́ sọ̀rọ̀ torí ó dá wàhálà lẹ́ẹ̀dẹ́gbẹ́ bí ẹ̀. Orí ni mi ò sàn kí ló tó ṣe pé bébì tó bá wà òkun máa ń kojú pẹ̀lú. mo sọ fún ẹ náà àwọn tó ní kí n sí ìlú àmì fẹ́ lọ tí máa dúró sí tá a máa tún lọ máa ṣe délé máa ṣe change máa ṣe lọ sọ mí sí tá a máa lọ ọmọ tó ń ṣe é fẹ́ kí n ní mọ́ mi máa rí wọn tí mo wá next time now. wà á rí wọn tó wá next time. tọ́ba dé cover mi up pé mo ti wà mo ti lọ. bó ṣe ṣe ń last time máa ṣàṣọ gbogbo tó bá yé mi gbọ̀n má wọ̀ ṣé dáadáa ni bàbá mi. ẹ káàbọ̀. ṣé ìṣepọ̀ tí ń lọ ni. bẹ́ẹ̀ ni ma. o ò lè jẹ́ kí n dé kó tó dé pé kó o lọ. mi ẹ o mo ti dé tipẹ́ díẹ̀ mo wá fúnṣáfẹ́ débì kan ni one very important ma. ó dáa àmọ́ Bọ́wálé àsìkò tẹ́ ń wò yẹ kó tó dẹni kankan ilẹ̀ òde ń pẹ́ ṣú ọjọ́ orí ẹ̀yin méjèèjì kì í ṣe kékeré mọ́ ó tiẹ̀ ti wèmí kélé ìkó làkàtà mi Ọlọ́run dẹ̀ ti ṣe ohun tó máa fi tètè kó làkàtà mi mo wá bẹ̀ Bọ́wálé bá mi sọ fáwọn ọmọ mi kó wá ṣe mọ̀ mi mọ̀ ẹ́ tó bá jẹ́ mọ̀ mi mọ̀ ẹ́ nìkan lẹ ṣe nísìn ìgbà tẹ́ bá dẹ̀ máa ṣe gbogbo yòókù ó bí ipò tó wà yìí òun ṣe ipò tó gbọ́dọ̀ dúró lọ́dọ̀ mi ṣó máa gbóyún yìí dúró lọ́dọ̀ mi ni èèwọ̀ ni lọ́dọ̀ tiwa o
ẹ tètè wá mú nǹkan yín sọ́dọ̀. máa sọ fún wọn. máa sọ fún wọn láìpẹ́ wọn. jọ̀wọ́ èmi ò wá ọ ṣe nídìílé wa ni bó ṣe wà yìí bó ṣe lóyún yìí sì kò lè bímọ síbí jọ̀wọ́ ẹ tètè ṣe kẹ wá mú nǹkan yín kẹ wá mú nǹkan ẹnu sọ́dọ̀ ìwọ náà ti tó nírú eléyìí àbí jọ̀wọ́ torí Ọlọ́run tí ò ní tí kò lè padà wọlé fi ṣẹ́ lálẹ́. àmú mi ò ní pọ́njú ni àwọn kan tí wọ́n ní kí n wá òkú pàdé fẹ́ sáré lọ́dọ̀ wọn. oyè ẹ̀rẹ́ dìgbà ní ó dà o ẹ ṣe ń lọ́lẹ́ bàbá mi o fi mí sọ́kàn o. olóyún. fún lè jù mo ṣe ń tún ìlú pé kìíní nígbà tó máa lọ. ṣé o bí ọmọ ọdẹ ní ẹni mi ò tí ì níṣẹ́ lọ́wọ́ àwọn kan ní kí n CV wa mo fẹ́ lọ fún CV mo fẹ́ lọ lóyún yóò kílẹ̀ fi tán. ẹ ṣé mi ní padà lóyún náà ṣíjọ́ kan náà kò lóyún. adé ní sọ́dọ̀ kò ti yá sí. ẹsẹ̀ bó bá yẹ sí àmọ́ lọ́mọ sí ni o. ẹ̀rọ tí ẹ mèrè kò ń ṣe nǹkan ayọ̀ létí wa kò kí ń ṣe nǹkan ayọ̀ kí obìnrin lóyún kó tó ṣègbéyàwó lé wa. báyẹn tún ẹ ó wà embarrassing ó tiẹ̀ tún wá lóyún náà ó kọ́kọ́ sọ fún mi mo wá láti máa gbára tẹ̀lé mọ́ sí ẹ it's annoying. let me tell you mo sọ fún ẹ o mi ò lè ṣe nǹkan tó jẹ́ ìwọ̀ ìdílé family mi mo tẹ́ pé mo fẹ́ please ẹ nísìn oyún yìí a máa wá gbọ́dá sí ni simple. mi sọ fún mọ́mí ìgbèlú ti get it wrong mọ́mí kan notice pé mo act funny lately wọ́n dẹ̀ mi lọ sí hospital èmi gan mi ò mọ̀ pé mo ti lóyún until ti doctor confirm. Okay, I'm sorry about that má bínú bọ̀ pé ìwọlé yín yẹn ni. You know there's always a first time ó lè jẹ́ pé wọn náà ló máa kọ́kọ́ ṣe nínú ilé yín téèyàn máa lóyún I mean ilé títí wa kò kí ń ṣèwọ̀. first what obi ẹni tó bá ṣe ntẹ́nìkan ṣe rí dandan ni kójú ẹ̀ rí ntẹ́nìkan rí rí má ṣe ntẹ́nìkan ṣe rí kójú ẹ̀ má lọ rí ntẹ́nìkan rí rí má bímọ kó tó ṣe wẹ́ẹ́dẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lé wa ẹ̀wọ̀ ìdílé wa ni Ọlọ́run jẹ́ kó bímọ kú o ò ní bímọ ya wèrè o ò ní bímọ alápá kan o ọmọ ẹlẹ́sẹ̀ kan àbọ̀ ọmọ olójú kan ọmọ elétí kan ò ní bí o. bòbò wá lè. ṣòro yín inú ẹ a máa ṣẹ ni olóòmọ wa pèsè mi fún wa tó máa bá wa kalẹ̀ tó máa dirun tó máa dìgbà ó ṣe máa jẹ́ níjẹ́ ká ṣe lẹ́nu fún yàrá vi come on girl a ṣe máa ṣe nìyàwó my baby come on. Ìṣòro ọ̀sìtì. Ẹ̀wọ̀n mi. Ìgbà tí mo fẹ́ kú lọ́dọ̀ bọ̀ wá lílẹ̀ ẹ̀kọ́, ó fún mi láwọn oògùn fún pé kí n lò. Oògùn? Irú oògùn kéde? Mi ò mọ̀. Ipò tó wà yìí kò yẹ kó fún ẹ ní oògùn kí ló fún ẹ. Ipò tó wà yìí kò yẹ kó kọ̀ máa jẹ́jẹ́ ní oògùn. Kí ni? Ìrètí. Irú àṣà wo lélẹ́yìn báyìí? Ẹ ti dé kọ́ni ṣọlá hospital jáde. Ìrètí ta ló máa gbà mí o ẹgbẹ́ o ará àdúgbò ọkọ mi ti wọ́ mi wọ́n wálé. Wàhálà ìpapọ̀ pẹ̀lú rántí mi ṣe kó lọ òkè ọya ní Mínà. Bẹ́ẹ̀ ni ṣáwọn sáídé dẹbí ibi ẹ̀jẹ̀ sọ̀fọ̀ ẹnikẹ́ni níran wọn létí orun burúkú rẹ̀ ṣẹlẹ̀ sí wọn. Tẹ́ bá bínú jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ má bínú náà ni màá sọ fún yín iṣẹ́ èṣù ni ẹ jọ̀ọ́ báwo la ṣe máa rí màmá rè tì báyìí. mo pé ẹ jọ̀ọ́
ẹrù tèmi dábàá rí kí nǹkan tún bàjẹ́ fún mi ju ilé ìlọ ẹjọ́ torí Ọlọ́run àbọ̀dọ̀ rí màmá ìrètí ọ̀la àbọ̀dọ̀ rí mi jù ẹrù tèmi ẹjọ́ torí Ọlọ́run. jókòó èsì wàhálà Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣe gan ni ṣé ká lọ lé ni. bọ́ọ̀nù kò máa lọ ìwọ rí mọ́ bàbá mi rí mọ́ bẹ̀. mo rán mọ̀ pé ẹjọ́ má dàgbò very early tomorrow morning àti tèmi ká lè tètè jí lọ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ Ọlọ́run á fún wa ṣe. èmi kan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ọjọ́ èní yìí tí mo retí pé kó wáyé ó dẹ̀ ṣojú mi. àǹtí mi ọmọ rán lọ pẹ́ ẹ̀ kádẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fọwọ́n ẹ̀ wà náyé àti ààyè wọn torí àwọn ọmọwé wọ́n ti rálí randi wọ́n ti dààmú kiri kọ́ra wa bá mi nítorí ẹ̀ mo fẹ́ kẹ́ ń wọ ọlá okun ọmọ ìyàrá wà láàrin mi àti wẹ́n kẹ́ bá mi fọ̀gì fún wọn o torí ọmọ ẹni ní burú títí kálẹ̀ rẹ̀ kò pa jẹ. má ṣe o ẹnìkan rẹ nìkan dáríjì. ẹ wo màmá tó bá ní kẹrù nǹkan tí bàbá lè ṣe ẹ ní dáríjì ṣùgbọ́n mo fi ọlá Ọlọ́run bẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run mọ́ ẹjọ́ ẹ bá mi dáríjì mọ́mí ẹjọ́ torí Ọlọ́run. ẹ dìde ẹ jókòó. màmá ṣẹ́rí ó mọ̀ pé alábíàmọ́ ló ta yín ó mọ̀ pé kò sẹ́ni tó mẹ́rin máa ṣaláìsí tára ò ní ta bẹ́ẹ̀ ó kàn fẹ́ kẹ́ torí Ọlọ́run kẹ́ dáríjì mi ni torí wọ́n máa sọ pé bí yìí ò ṣe ìmí à ṣe kódà ó tún lè ṣe jù bá ṣe rí lọ èmi náà tí mo bó ṣe ń rí lára kí n tó pàdánù ọmọ méjì láàrin ọdún kan ẹ wo ìfọlọ́ ọba bẹ́ẹ̀ ni ojú mi ti rí tó ẹ ṣàánú mi ẹ má ti máa bá ikú ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. ó mà ṣe o oníkálukú àbítí ẹ̀ lára tèmi náà wà lára mi òun ni mo ṣe sọ wípé Ọlọ́run ọba òun ló lè dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo wa Ọlọ́run ló máa dáríjì wá nítorí wípé ègún tí mo gé lọ́jọ́ náà kì í ṣe òun nìkan lègún náà bá jà lẹ́yìn tí mo gégùn náà tán àtìgbà náà lèmi pàápàá fún ara mi ò ti nísinmi wọ́n ní gbogbo ń tá a bá ṣe léni àbọ̀ ń bọ̀ wá bá wa tó bá dọ̀la kò sí ohun tá a lè sọ lọ́rọ̀ àbí ìta lè wù níwà tí ò ní ẹ̀san tiẹ̀ àmọ́ nígbà tí mo fojú rí yín báyìí lára èmi pàápàá ṣẹ̀ṣẹ̀ yá ni mo ṣẹ̀ṣẹ̀ gbádùn nínú ayé mi ṣé ẹ̀rí pọ́lọ́run la máa ké pé kó ṣàforíjì fún gbogbo wa àmì mi ti dáríjì ẹ ọ̀bọ̀ wálé mo dáríjì ẹ pátápátá. dáríjì ẹ ọ̀bọ̀ èmi náà wà lára mi ó wà lára mi. orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire. Orí 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 àdóbàdó yanṣẹ́ ńlá
akèrègbè bàbá tó bí omi ni wọ́n dẹ̀ bí ń pọn. Ipò tó o bá wà orí máa ní o borí ìfẹ́ o wọ́n jọ gbogbo orí mi o sì mí lọ́nà rẹ̀ ẹ̀dá mi o ṣọ̀nà mi lọ́nà rẹ̀ orí mi o ṣọ̀nà mi lọ́nà rẹ̀ ẹ̀dá mi o ṣọ̀nà mi lọ́nà rẹ̀.